yanjú ẹ̀. Omoboriowo Media ìkànnì tó kún fọ́pọ́ pẹ̀lú òye. Omoboriowo Media àròjinlẹ̀ ìkànnì. Omoboriowo Media tó ń ti gbáǹkọ́gbì ọ̀rọ̀ tó ń ta ní jí. Omoboriowo Media fáwọn ètò àgbọ̀fikọ́gbọ́n. Omoboriowo Media ètò ọrọ̀ ajé. Omoboriowo Media àṣà àti ìṣe Yorùbá pọ́npẹ́lẹ́. Omoboriowo Media orin ilẹ̀ wa. Omoboriowo Media eré ìgbàlódé. Omoboriowo Media iṣẹ́ àgbẹ̀. Omoboriowo Media ètò ọ̀gbìn. Omoboriowo Media àti eré ayò. Omoboriowo Media bó sì lálẹ́. Omoboriowo Media bó jẹ́ lọ́sàn-án. Omoboriowo Media ìyálẹ̀ta tàbí nídàjí. Omoboriowo Media àti ọmọdé àti àgbà tó bá ti jòyè. Gbogbo oníṣẹ́ owó àti akọ̀wé, ọmọ ẹ̀kọ́ṣẹ́ àti ọmọ ilé-ìwé tó fẹ́ mọ tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé. Ẹ máa wo Omoboriowo Media. Omoboriowo Media. Omoboriowo Media. Ẹ máa wò ó. 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 Ẹ máa wo Omoboriowo Media. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí tẹ́ ẹ bá ní nǹkan tẹ́ ẹ fẹ́ ká bá yín polówó, ẹ lè kàn sí wa látòrí +971 503 430 843 tàbí +234 803 438 5089. Omoboriowo Media ìkànnì tó dúró tán fáṣeyọrí ọmọ Yorùbá pátápátá. Mo tún kẹ́yìn wa pé káàbọ̀ sórí ètò wa fún tòní. Mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí àgbàlagbà. Mo kí ọkùnrin, bẹ́ẹ̀ ni mo kí obìnrin. Mo kí onílé, bẹ́ẹ̀ ni mo kí àlejò. Lónìí kí ni tí àtúmọ̀ wa fún àmọ́ mú àwọn ètò wa lẹ́sẹsẹ lónìí bí a ó ṣe máa ṣe. Àkọ́kọ́ náà ẹ̀ máa kọ́ kí gbogbo àwọn mùsùlùmí pé ṣé kẹ́ ń sọ wípé ṣé kò tán di wa àbí kí ni wípé ṣé a ti wá gbà pé lóòótọ́ a ò kì í ṣe ọmọ Saudi. Ṣé a ti gbà wípé lóòótọ́ ó ní ilẹ̀ Yorùbá ó ńlá ní àṣà àti ìṣe tiwa. Inú oṣù àwẹ̀ Ramadan tá wà yìí, ṣé a pè ní oṣù àforíjìn, oṣù USA irú ẹ̀ṣẹ̀ wo ó náà ní Nàìjíríà ìbá ṣẹ̀ tó bẹ́ẹ̀ tí Saudi fi tilẹ̀kùn bọ́dà wọn mọ́ ilẹ̀ Yorùbá mọ́ Yorùbá lápapọ̀, because àti Haúsá àti Yorùbá ní ètò ìbáwí tí wọ́n fi fún Nàìjíríà ní físà láti àwọn tó fẹ́ ṣe lọ fún múra, àwọn tó fẹ́ lọ gbàdúrà 10 last of Ramadan ní ilẹ̀ Saudi Arabia kọ́ wọn fún Nàìjíríà ní físà. Eléyìí ó jẹ́ ohun tí ó kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí, ó kọ wọ́n lóminú. Bẹ́ẹ̀ àwọn kan sì ń bẹ́ ń sìn tó yẹ kí wọ́n jáde kí wọ́n sọ̀rọ̀, ṣùgbọ́n ó ti di sóònú ẹ̀kú àmúmọ́ra nítorí wípé wọ́n mọ̀ pé à ń sọ fún wọn wípé àníṣe àwa ò ti Saudi Arabia a ní nǹkan kan papọ̀, àjọ tan àwa láti Saudi. Ilẹ̀ Yorùbá ńlẹ̀ Yorùbá ó máa jẹ́, àṣà Yorùbá ńlá àṣà Yorùbá ó máa jẹ́. Owó rọ̀gùrọ̀gùn tí ẹ ń kó yìí, tẹ́ ń kó lọ sí Saudi yìí, tẹ́ ń kó lọ yìí, kó tó di pé ẹ lọ kí ni tí ẹ ti ṣe àwọn ará bí àti ara yín, ǹjẹ́ wọ́n jẹ́ ìgbádùn yín, ǹjẹ́ wọ́n dẹ̀ jẹ́ lára yín. Ebi náà ti lọ sí pé mi náà lọ, ṣùgbọ́n àwọn kankan wà tó yẹ kí èèyàn ó mú ṣàlóògùn kó tó di pé èèyàn ó mọ̀. Náà owó yín lẹ fẹ́ lọ ná, ọjà yín lẹ fẹ́ lọ rà, àdúrà ara yín lẹ fẹ́ lọ gbà. Náà Saudi wa sọ wípé àní ẹ gbọ́dọ̀ wá. Ẹ rí pé tìjú ńlá gbà ní fún gbogbo ẹ̀yin mùsùlùmí alákatakítí tẹ́ ẹ pera yín ní mùsùlùmí alákatakítí tẹ́ ẹ gbé Islam lérí. Àwọn kan bẹ tẹ́ bá sọ pé àdúrà wo gbà, tẹ́ bá sọ pé àṣẹ, wọn ni ẹ ti ṣẹbọ. Níbi tí mọ́nì wọn, níbi tí gbàgbọ́ wọn dorí kodò dé wípé Yorùbá láṣà, Yorùbá ní ó ní èdè, Islam Arabic yìí náà èdè ni, Arabic language náà is èdè language tiwọn tí wọ́n sọ́nlẹ̀ wọn ni. Wọn ò dẹ̀ ti torí ẹ̀ kí wọ́n abolish language tiwọn, wọn ò ti torí ẹ̀ kí wọ́n sọ pé language táwọn yìí o kò rí bẹ́ẹ̀ mọ́. Ó sì jẹ́ pé àwa Yorùbá ló fi jẹ́ pé language tiwa àti wá kò wá wúlò fún wa mọ́, kò jẹ́ yẹn kan fún wa mọ́, àfàlù ẹ̀ mọ́, àkàtì ẹ̀ ní ìfẹ́ sí ní tó bá jọmọ́ language tiwa, ní ìfẹ́ sí ní tó bá jọmọ́ pé àwa gẹ́gẹ́ la ní nífẹ̀ẹ́ sí mọ́. Eléyìí òun náà ni tá à ń sọ fún pé ẹ̀sìn ò sọ pé kí èèyàn ó má sọ èdè ènìyàn, ẹ̀sìn kò ní kí èèyàn kó má sọ èdè abínibí èèyàn. But àwọn tí wọ́n pera wọn ní alákẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀sìn, mo kàn tí ẹ wá kí mùsùlùmí kò jáde ẹ bá ń kọ́ tibí kó ní tí mo sọ yìí pé irọ́ ni, pé kò sí ní tó ń jẹ́ Islamic name, pé àlùkùránì wa sọ pé orúkọ báyìí ní kẹ́ ẹ máa jẹ́ o, orúkọ báyìí ní kẹ́ ẹ máa jẹ́ o. Kò sí nǹkan kan tó ń jẹ́ Islamic name, no, kò sí.
ohun tó jẹ́ Islamic name Arabic name ló wà. Àwọn dẹ̀rẹ̀ Arabu ni wọ́n ti ń jẹ́ Arabu wọ́n ti ń jẹ́ orúkọ wọn Arabic name ló wà. Kó tó di pé máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tí mo ń sọ yìí kí n tó go deep nínú ẹ̀ torí pé ọ̀rọ̀ tó deep gan ni torí pé ohun tí èmi gan jókòó tí mo ṣe ìwádìí pẹ̀lú àwọn scholar in Islam tí wọ́n dẹ̀ fún mi ní fact tí èmi gan dẹ̀ get fact yẹn fárára mi òun ni. Ṣùgbọ́n kí àfáà kan wá jáde nílẹ̀ Yorùbá lónìí kó ní wípé orúkọ tọ́lọ̀ ní ká máa jẹ́nu Islam lélẹ̀ kò sí, but orúkọ tí wọ́n ń jẹ́ Arabic name wọn tí wọ́n ń jẹ́ òun náà là ń bá wọn jẹ́. A tún padà wá di slavery síra wa ni. Àwọn China wọn àti orúkọ wọn àwọn tó ń jẹ́ Chinchon Fokachon Chonchon wọ́n dẹ̀ wà ń bẹ̀ tí wọ́n sì ń ṣe tí wọ́n dẹ̀ jẹ́ Muslim. The same thing ní France tí wọ́n ń jẹ́ orúkọ wọn tí wọ́n jẹ́ Muslim. The same thing ní Germany tí wọ́n ń jẹ́ native name wọn tí wọ́n ń jẹ́ Muslim. Ilẹ̀ Yorùbá lẹ́tì máa rí tí wọ́n mọ̀ sọ orúkọ wọn ní Fakuntun Samarudin Batarudin Safurudin bẹ́ẹ̀ orúkọ mi àwọn tẹ́ pé àwọn Arab gan tẹ́ bá pè níṣẹ́jú wọn ò mọ̀ tí wọ́n tẹ́ bá pè létí wọn náà wọn ò gbọ́ rí láwọn orúkọ mi. Àwọn orúkọ wọn yìí ó ní mínì lọ́dọ̀ tiwọn ó ní mínì lọ́dọ̀ tiwa. Kí ló dé tá a sọmọ wa ní Ọláwálé Ọlásùnkànmí Akórèdé Ọlágbénga kó dẹ̀ mọ jẹ́ mùsùlùmí ẹ̀. Inú oṣù àwẹ̀ Ramadan la wà yìí gbogbo tá à ń sọ yìí Ọlọ́run yóò bí wa Ọlọ́run yóò sì san wa ní ẹ̀san tá a bá sọdá torí pé tí mo ń sọ mọ̀ pé kò sí ibi tọ́nà pé ẹ̀yin yóò orúkọ báyìí ní kẹ́ ẹ máa jẹ́ mo ṣe sọ yín ní mùsùlùmí. Ṣùgbọ́n wọ́n ti ń jẹ́ orúkọ wọn Arabic name ló wà kò sí tó ń jẹ́ Islamic name. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí àfa Abdulhakeem ohun tí wọ́n sọ nípa bí wọ́n ṣe tilẹ̀kùn Saudi mọ́ àwọn mùsùlùmí tí wọ́n fẹ́ lọ sí ṣe Ọlọ́run ní Saudi lọ́dún yìí. Àti mọ̀ bóyá àpẹẹrẹ tí wọ́n wá rí nígbà nílé yìí bóyá yẹn ni ó wá jẹ́ kí wọ́n lift band wọn fún ti hajj. Ṣùgbọ́n àdúrà mi ni pé kí wọ́n má lift band wọn fún hajj kó mọ̀ sí Nàìjíríà kan tí yóò lọ sí hajj lọ́dún yìí. So ẹ̀yin tẹ́ ń dáwọ́ hajj ẹ tètè lọ kó yín padà ẹ máa wo ohun tó fẹ́ ṣẹlẹ̀ náà torí mò ń wò àdúrà mi ni pé kí wọ́n mọ̀ sílẹ̀kùn hajj fún mùsùlùmí kankan nílẹ̀ Yorùbá fún mùsùlùmí kankan ní Nàìjíríà. Mi ò fẹ́ kí Saudi kí wọ́n sílẹ̀kùn hajj fún yín. Ká wá wò lóòótọ́ bóyá tẹ́ ẹ bá lọ sí hajj yín ni o bóyá àdúrà tẹ́ bá gbà ni o bóyá Ọlọ́run ò ní gbà ni o bóyá ohun tẹ́ bá bèrè Ọlọ́run bóyá Ọlọ́run ò ní ṣe fún yín ni. Bóyá ohun tẹ́ bá tọrọ lọ́wọ́ Elédùmarè bóyá ọba tó dá yín bóyá kò ní ṣe fún yín kẹ́ ẹ fi ọlá ilẹ̀ Yorùbá kẹ́ bóyá kò ní ṣe fún yín. Ẹ fi Ọlọ́run ẹ fi bí Ọlọ́run nílẹ̀ Yorùbá tá a ti bí yín ní èdè tá a fi bí yín bóyá tẹ́ bá béèrè bóyá Ọlọ́run ọba ò ní ṣe. Ẹgbọ́n tó ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n fẹ́ lọ sí umura lọ́dún yìí tí ṣùgbọ́n tí Saudi tí wọ́n tilẹ̀kùn lé wọ́n bá ti mọ́ wọn pé àníṣe ẹ̀ ní wá. Ẹgbọ́n tí afa Abdulhakeem tí wọ́n sọ nípa wọn. fídíò yẹn ò tí play ni o fẹ́ kó play ni o ẹ máa gbọ́ wípé wọ́n tilẹ̀kùn mọ́ Saudi wọ́n ní kí Saudi ó mọ̀ wá wọ́n ní ẹ mọ̀ wá ni o. lọ́ba tán ẹ fún wa ń fi sẹ́yìn náà ta àsáwà la ń rajà jù ní Saudi ẹ fún wa ń fi sà ẹ̀yìn náà ta ọ̀ọ́bì gbogbo alásanwó físà alábẹ́ lọ sílẹ̀ láti kọ́ dì ní Haram ní Saudi wàláhì àwọn alárọ̀ wọn tilẹ̀kùn ni wọn fún kankan ní físà ní Nàìjíríà àwọn àbẹ́lẹ̀ kankan físà Nàìjíríà wàláhì gbogbo ẹni tó fẹ́ lọ ṣe umra ní 2024 yìí nínú Ramadan àtàwà yìí àwọn àbẹ́lẹ̀ kankan físà láti Nàìjíríà ṣùgbọ́n gbogbo àwọn other countries wọ́n fún wa láyè wọ́n fún wa ní físà kí ló dé tó jẹ́ pé ẹ̀sẹ̀ gbogbo àgbáyé bá ṣẹ̀ Nàìjíríà lè fi máa bì kí la ṣe gan gbogbo ẹ̀yin aláburú ẹ̀dá náà tẹ́ wà ní Nàìjíríà tó yẹ pé ilẹ̀ máa dojú ti Nàìjíríà káàkiri gbogbo àgbáyé ẹni náà lọ ṣọ́ra pẹ̀lú ìwà burúkú ọwọ́ yín àwọn Saudi ò fún wa físà láti wọ Haram wá láti wá sílẹ̀ láti kọ́dìrì láti wá ṣe umura ṣùgbọ́n Ọlọ́run ọba náà dá fáwọn náà àwọn náà tà ẹgbẹ́ rẹ̀ àǹtí wa kan bẹ lọ́hùn wọ́n fún alábọ̀ àwọn alárúbọ́wá wọ́n mèsì wa gbogbo náà ń béèrè wa pé àwọn Nàìjíríà wà ní àwọn ọ̀tá gbogbo ọjà táwọn kó kalẹ̀ àwọn ọ̀rẹ́ níbi eré rẹ̀ ẹgbọ́rọ̀ yẹn nu ọmọ ìyá wa ti ń bẹ lọ́hùn. ìlú Saudi làwa wà yìí ọjà Saudi làwa yìí ọlá pé wọn jẹ́ kí Nàìjíríà kó wọlé fún Ramadan tí wọ́n ti wọlé gbogbo àwọn fífún gándẹ mọ̀ pé Nàìjà ò tí wọlé in fact kí ló kan Nàìjà àwa tá a mọ̀ làtọwọ́ kọ
àwọn alára nǹkan ju orí tiwa lọ́sẹ̀ kó gbogbo ẹ̀ kalẹ̀ báyìí náà ìjàmbá dé ní ìsìn wọn ò rà ṣàràṣàrà ni ló kálukú ò bá tiẹ̀ lọ ẹ̀rí báyìí gbogbo wa jókòó ni à ń wojú débi pé àwọn funfun yẹn gan tí wàá bi wá léèrè pé àwọn aráàlú wa ò wá ni mo láràlú wa ò wá ń tẹ́ ẹ̀ bá ṣe ni ẹ sí ìlú wa tí ò jẹ wá lójú yẹn òun làwọn kan ń béèrè pé àwa torí wọ́n mọ̀ pé àwa ò mọ là tó wó kọ níná náà kan sára owó nàìjíríà ò ná bàbà òní pẹ̀lú dọ́là kíkó wọlé ebi dẹ̀ pa àwọn kan nàìjíríà ẹ̀yin èrò nàìjà ẹ jọ̀ọ́ ẹ ṣàánú àwọn èèyàn ẹ ṣàánú àwa àmọ́ ìlú wa yẹn lókèèrè á tóbi gan kò jọ wá lójú ṣùgbọ́n ọlọ́run fẹ́ràn wa tó bẹ́ẹ̀ gẹ́ wọ́n mọ iyì wa pa wà ní Saudi fún Ramadan àwọn èèyàn ti wọlé inú ọjà wa yá ti máa ṣe ṣọ̀ àwọn èèyàn wa ti máa ra nǹkan dọ́sìn wọn ọ̀rẹ́ ni ra kẹ́kẹ́ gbogbo ẹ̀ náà ti fowó wọn ra jàjọ wọn ọ̀rẹ́ ni béèrè tí wọ́n ń tà wọ́n ti wá bi wá léèrè ẹ gbọ́ àwọn aráàlú yín ò wá a ní wọ́n níwọ̀n fún wọn ní físà kan wọlé gbogbo wọn ló kún fàdúrà báyìí pẹ̀lú ògo ọlọ́run gbogbo ẹ̀yin tó fẹ́ wọlé ọlọ́run àjẹkẹ́rí léwọ̀ láyọ̀ àtàlàfẹ́ gbogbo ẹ̀yin tó fẹ́ wọlé pátápátá àtẹnifẹ́ wá fún bàdà àtẹnifẹ́ wá fún business gbogbo yín ló máa rọ́nà wọlé o ọ̀nà òní dí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. òun lẹ ti gbọ́ yìí wọn ò jẹ́ kí nàìjíríà ò rọ́nà wọlé ibẹ̀ làwọn àáfàá kan ti wá sọ wípé Saudi láti wá Saudi láti ṣẹ̀ wá Saudi ní kíní kan ti wá ẹ máa tanra yín bẹ̀ ẹ máa tanra yín mo sì ń bọ̀ tí màá farabalẹ̀ ṣe fídíò lórí ọ̀rọ̀ Saudi Arabia àti ilẹ̀ Yorùbá wípé àdẹ̀ tan ara àtọ̀ ẹ̀sìn tí wọ́n ń gbà wá fún wa ni ó yẹ ká mójútó ti wá ńlẹ̀ Yorùbá ó yẹ ká mójútó ohun tí wọ́n ń pè lẹ́sìn tiwa ńlẹ̀ Yorùbá torí pé àwa kọ́ la ní ẹ̀sìn yìí wọ́n gbà wá fún wa ni àwọn tí wọ́n sì fún wa bó bá ṣe wù wọ́n ni wọ́n ṣe lè ṣe wá kí mo sọ o bó bá ṣe wù wọ́n ni wọ́n ṣe lè ṣe wá torí pé nígbà tẹ́ bá sọ wípé ilé Ọlọ́run ni ẹ lọ ṣàdúrà ń bẹ̀ tí èèyàn kan bá ṣẹ̀ tẹ́ bá rẹ́ni tí ó ṣe àìdá tẹ́ bá rẹ́ni tó ṣẹ̀ ẹ mú onítọ̀hún ẹ sì fi ọwọ́ òfin ìjìyà lu yín ẹ fi jẹ ni kì í ṣe wípé kẹ́ wá sọ pé ẹ báǹdì gbogbo orí tó kù it look as an insult tó gbogbo ẹ̀yin scholar in Islam tẹ́ wà nílẹ̀ Yorùbá pápátá ní ilẹ̀ ìtọ́rọ̀ ọmọ Yorùbá ni mi mò ń bẹ̀yìn Yorùbá sọ̀rọ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ pa ẹ̀yin scholar in Islam tẹ́ wà nílẹ̀ Yorùbá tó yẹ pé Saudi Arabia ló fún yín lówó is shame on you bàbá ńlá big shame lórí ìgbésí ayé yín wípé Saudi lè tilẹ̀kùn mọ́ yín ẹ gbọ́dọ̀ wọlé agbára tẹ́ nísìnyí ẹ lò ẹ wá ní ẹ fẹ́ wọlé náà ká pé ṣebí Saudi kẹ́ wá bẹ̀rẹ̀ sí ní sọ Arab kẹ́ sọ pé ẹ fẹ́ wọlé ẹ ní kí plane máa gbé yín lọ tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀ tán bá bí yín da tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀ tẹ́ lè wọlé ẹ lọ́ọ̀sìn kẹ́ ẹ fẹ́ wọlé mo mọ̀ tí Saudi ò bá dẹ̀ tún open visa fún yín kẹ́ ẹ wọlé fún hajj ẹ tó bẹ́ẹ̀ àti wọlé náà ẹ tó bẹ́ẹ̀ àti wọlé ẹ tó bẹ́ẹ̀ àti bá sọ pé hajj ni o ẹ gbọ́dọ̀ tún wọlé tí wọ́n bá fún yín ní fisa ẹ tó bẹ́ẹ̀ àti wọlé náà kí wá la wá ń bá kiri kí ni rakati àdá kí wá ní tá à ń léka kí ni problem wa nígbà yẹn tó yẹ pé ibi tẹ́ ẹ pera yín tẹ́ sọ pé ẹ ti gba ẹ̀sìn wá wọ́n ti gba ẹ̀sìn wọ́n ń deny yín ní woman right yín wọ́n ń deny yín nítorí woman right yín ni ká pé wọ́n ń deny yín ní woman right yín nìyẹn mo dẹ̀ sọ kinní kan tó dá mi lójú inú àwẹ̀ la wà yìí kò sí orúkọ kò sí there is nothing like you call Islamic name kò sí tó ń jẹ́ Islamic name is Arabic name orúkọ tí wọ́n ń jẹ́ ni àmọ́ àáfàá tó bá wá sọ pé Islamic name wà kí n má wulẹ̀ jẹ́ káàfàá yẹn ó wulẹ̀ làágùn jìnnà ẹ jẹ́ n bá solve problem kí nǹkan sọ pé kó lọ́ọ́ máa wá ń sàkáàkiri ni bàbá tó bí ànábì Muhammad sallallahu alayhi wa sallam orúkọ wo ló ń jẹ́ ìyá tó bí ànábì Muhammad sallallahu alayhi wa sallam orúkọ wo ló ń jẹ́ ẹ̀gbọ́n ànábì orúkọ wo ni wọ́n ń jẹ́
ẹni tó gba ànábì tọ́ orúkọ wo ló ń jẹ́ kí ẹni yìí kó wá sọ fún mi ṣé Islamic name ni wọ́n ń jẹ́ ni àbí Arabic name orúkọ tí wọ́n ń jẹ́ yìí ṣé Islamic name ni wọ́n ń jẹ́ ni àbí Arabic name ànábì gan tí wọ́n sọ ní ànábì Muhammad ṣé Islamic name gan lòun gan jẹ́ ni àbí Arabic name torí pé ńgbà tí wọ́n bí Islam ò tí ì dé olómù Islam wa sí ànábì yí orúkọ tiẹ̀ padà ẹ dákun ẹ bá yí orúkọ ẹ padà orúkọ àwọn baba ńlá mi ti ń ṣẹbọ ni o níbi tá a ti gbọ́n níbi tá a ti wà mindly brainwash mo dákẹ́ ń bẹ̀ wọ́n mo mú bẹ̀ wọ́n àmọ́ àfà tó bá fẹ́ kí n tú gbẹ́ngbẹ́ ọ̀rọ̀ kí wọ́n challenge tí mo sọ yìí pé tí mo sọ yìí ò rí bẹ́ẹ̀ pé irọ́ ni mo pa ẹ̀ á wà tún tó kù síta á wà mú àwọn ẹ̀rí wá tó jẹ́ pé ó sọ nípa orúkọ tèmi gẹ́gẹ́ máa fi tèmi gẹ́gẹ́ máa fi ṣàpèjúwe bí àárín yẹn bó ṣe jẹ́ nìyẹn. mo fẹ́ padà sọ́dọ̀ Iba Gani Adams ibẹ̀ ni màá tún lọ sìn. mo rọ gbogbo àwa tí à ń jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tí à ń sọ̀rọ̀ mi bá ní ẹ jẹ́ ká sinmi lórí ọ̀rọ̀ yìí torí pé bí mo ṣe ń wo ọ̀rọ̀ ọ̀hún níṣe ni Iba Gani Adams fẹ́ fa ọ̀rọ̀ ọ̀hún wọ́n fẹ́ fà á ní ọ̀nà tó ní agbára wọ́n fẹ́ fà á lọ́nà tó gùn wọ́n fẹ́ fà á débi tí kò yẹ kí wọ́n fà dé ṣùgbọ́n mo rò pé olóṣèlú ìgbò sọ pé ẹ jẹ́ ká fi wọ́n sílẹ̀ ẹ dákẹ́ orí social media kò kàn wá mọ́. The issue of social media it is not let us focus on what we are facing then the court will be the one to judge. tó bá jẹ́ pé tó wu Iba Gani Adams pé káwọn kò tó rí because letter tí Iba Gani Adams tún kọ I would try to read the letter out tí wọ́n tún kọ ní àárọ̀ yìí bóyá stroke àná letter yẹn jáde lẹ́yìn ìgbà tí mo ṣe program tán lánàá ni wọ́n send ẹ̀ sí mi but mo kàn fojú wò pé ṣó lè ṣe tí Iba tún ṣe yìí ṣó lè jó òótọ́ bí ṣé ohun tí Iba tún gbìyànjú yìí ṣó lè jó òótọ́ pé à ń tèkúrú ọ̀ràn kó tán níṣe ni wọ́n tún gbọ́wọ́ ẹ̀ sáwo because tá a bá ń fẹ́ kí peace kó reign ńlẹ̀ Yorùbá ó yẹ kí wọ́n mọ̀ wípé as a leader as Ààrẹ Ọ̀nà Kakanfò he has the pride he has to pay but níṣẹ́ ló dàbẹ̀ ni pé wọ́n tún dákún wàhálà yìí ẹ rí màá kàn ka kíní tí wọ́n ń sọ yìí màá kàn ka síta káwọn yẹn ní mọ̀ bí tán lọ wípé lẹ́yìn tòní ó ṣeé ṣe kí èmi má ṣe program kan lórí ẹ̀ mọ́ kí n jẹ́ kí ilé ẹjọ́ tí wọ́n ń gbé ẹjọ́ lọ kí n jẹ́ kí wọ́n ṣe ìdájọ́ torí pé ààrẹ wọn mọ tí ó yẹ kí wọ́n ṣe ṣùgbọ́n níṣe ni wọ́n wá mú àtàmọ́ níṣe ni wọ́n mú mọ́ra wọn níṣe ló Yorùbá ní sàn án láàrin ajé ló máa ń mú ní pẹ̀kọ̀rọ̀ ààrẹ ò ṣe tán àti rìn sàn án láti apologize wọ́n kàn try láti rí pé àwọn pass wọ́n dẹ̀ sọ wọ́n ní àwọn legal lawyer àwọn náà wọ́n ní wọ́n ti set up láti ready fún any case tó bá wáyé which is me ààrẹ is ready for the case despite that pé àwọn bá wọn dá sí wọ́n bá wọn sọ pé ààrẹ ibi tí wọ́n bá wù kí wọ́n sọ sí you have to come out and apologize even though tẹ́ ẹ̀ bá lè bọ́ta gan just call the press news make a statement but ààrẹ sì insist pé n táwọn sọ iṣẹ́ wọ́n dọ̀tí ẹ̀ ni báwo lẹ ṣe máa ní wọ́n dọ̀tí voice note tó yẹ pé ó clear sí gbogbo àwọn èèyàn níbo ni wọ́n ti dọ̀tẹ̀ níbo ni wọ́n ti fi ìfẹ́ tì sí níbo ni wọ́n ti yọ kúrò ohun tó glaring tó wà glaring tó yẹ kò sí kódà tí ọmọdé gan tí ó mọ̀ yín tó bá gbọ́ àmọ̀ pé wọ́n dọ̀tí voice lè exactly bẹ́ẹ̀ ṣe sọ direct ni original voice message yín ò ní wọ́n gbé jáde ṣé àwọn tí wọ́n máa gbọ́ nígbà tẹ́ bá dẹ̀ ṣé wọ́n jẹ́ dìdìrín ni wọ́n kì í ṣe dìdìrín náà wọ́n á bá yín gbọ́ mo sọ lánàá wípé wọ́n lè má fi ọdún kan wọ́n lè má fi ọdún méjì wọ́n lè má fi parí ẹjọ́ yìí ṣùgbọ́n orúkọ ààrẹ náà ò ní parẹ́ bí ní ìtàn pé ó dá wàhálà lẹ́ńlẹ̀ Yorùbá torí pé ń tẹ́ ẹ kọ́ síbí yìí máa bá yín kà jáde kẹ́ bá lè mọ̀ á bá yín kà ààrẹ ní don't take my silence for cowardice. Iba Gani Adams says Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land Iba Gani Adams wọ́n kọ síbẹ̀ pé Abiodun Ige Gani Adams on Tuesday yes mo sọ àná bí mo ṣe parí búgà àná on Tuesday níjọ́ Tuesday tún nìyẹn o on Tuesday warn against what it terms as deliberately effort by some individuals to drag his name in the mud, saying that his silence should not be taken for cowardice. Iba Gani Adams give the warning
while speaking on the controversy generated by the illegal audio clip, which had gone viral, warning that he was already to set the record straight on the various questions hanging in the balance on the alleged defamation contained in the said clip. The Yoruba generalismo, in a statement by the special assistant on the media, Mr. Kehinde Aderemi, said the ongoing illegal infraction by both Sunday Igboho popularly known as Son as Igboho, and Mr. Tayo Ayinde, the chief of staff COS to the Lagos State Governor, was a grand conspiracy to discredit. Can you imagine? Was a grand conspiracy. Can you imagine, Yare? Was a grand conspiracy to discredit his person, and further vowed that he was ready to do everything to protect his hard-earned name and the office he represents. He said the reaction became pertinent as it had become evidence that those involved, Igboho Ayinde, were not ready to toll to the line of peace as initiated by the Ooni of Ife, His Royal Majesty Ọba Enitan Adeyeye Ogunwusi Ọjájá II. Lóòótọ́ lọ ní ti dá sí, ṣùgbọ́n kí ni tó ní sọ kò sẹ́ni tó mọ̀, ṣùgbọ́n tó mọ̀ ní pé ẹ jáde sí public. Àwọn yẹn náà wọn à lè sọ fún ọ nípa àwọn ti gbọ́. I know them very well. They can only tell on pé okay, ẹni kí Iba Gani Adams, ẹni kó bọ́ta kó research tó sọ pé òun sọ bẹ́ẹ̀ mọ́, kó dẹ̀ newspaper. Wọn ọ̀nì akàndédé sọ bẹ́ẹ̀ náà, wọ́n á dẹ̀ gbà bẹ́ẹ̀ yẹn náà. Ọ̀nì á sọ pé o, ọ̀nì akàndé sọ pé ó dá o, ẹ gbàgbé ẹ yọ̀ǹdẹ́ o, ẹ má bínú o, wọ́n á dẹ̀ gbà bẹ́ẹ̀ yẹn náà. It doesn't done in anywhere, because àwọn tẹ́ mórúkọ wọn tẹ́ yí mẹ́rẹ̀ yìí, ẹ mọ̀ pé wọ́n padà wáyé tí náà mẹ́rẹ̀ ni. Àmọ́ à ń dèkú ọ̀rọ̀ kó tán náà wo, ẹ tún gbọ́n owó ẹ̀ padà sínú ẹ̀. The best tó yẹ kẹ́ ṣe ni pé ẹ apologize. Àgbà tó bá jẹ́ pé lóòótọ́ leader ní àgbà ni, leader will have a soft mind láti lè apologize if anything happen, because you are a leader. Tó bá fi délé ẹjọ́, definitely Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́ jẹ́ is already enter mud completely. Now ẹsẹ̀ kan lẹ́sìn wà náà bàtà, ẹsẹ̀ kejì gan ò tí wọnú àbàtà, but tó bá fi lè wá mu pé wọ́n wá fún ní 48 hours, ó wá pé wọ́n set up judge case, ẹsẹ̀ méjèèjì òun lẹ́ ti kì bọ́nú àbàtà. Àmọ́jọ́ tẹ bá ti wá lọ sí ilé ẹjọ́ tẹ lọ yọjú ilé ẹjọ́, ọ̀ tí lọ́ọ̀yà yín lọ yọjú ilé ẹjọ́ tán wá ní kẹ́ wá ilé ẹjọ́, gbogbo ara yín àtorí àtọrun yín òun lẹ́ ti kì bọ́nú àbàtà tẹ́ bá mọ̀. Ẹ tí mẹ́rin tó bá ifá à ń sọ fún pé ẹ má jẹ́ kí ogun àtẹ̀yìntọ̀ kó ja ìran Yorùbá, ṣùgbọ́n ààrẹ ó fẹ́ torí ààrẹ bẹ̀rẹ̀. Kò sí tó burú nu kí ààrẹ ó pa méjèèjì kó sì tọrọ àforíjì lọ́wọ́ wọn. But tí wọ́n dìbò ní pé public ní kíní ti jáde, kò sí wàhálà, ẹ pé ẹni tó ẹ sọ fún yìí, ẹ pé ó tàn padà, ẹ ṣe rẹ́kọ̀dù pẹ̀lú nítorí pé ní tí mo sọ fún ẹ o kò rí bẹ́ẹ̀ o, kò rí bẹ́ẹ̀ tí mo sọ fún ẹ tó lọ gbé síta kò rí bẹ́ẹ̀ o, mi ò bú anybody o, mi ò ní Sunday Igboho lè ní o, mi ò ní pààyàn o, Tayo Ayinde mi ò ní fún Sunday Igboho lówó o, misquote mi ni o. That's all. Ẹ sọ fẹ́ ni ẹni yẹn náà dẹ̀ rẹ́kọ̀dù ẹ̀ á jù síta padà. Ṣùgbọ́n ẹ wá lọ, ẹ lọ mú àtàmọ́ ẹ lọ mọ ẹni ọ̀nà ọ̀jáàzìm and other prominent obas and personality in Yoruba land. The reason for my silence aimed the various legal and media infraction by Igboho and Ayinde was not because I am a coward, but because of the initial intervention of the Ooni of Ife, Ọba Adeyeye Ogunwusi, other prominent Obas, and several other important personalities in Yoruba land. This was just as he pointedly said that the video clip generating the squabble of a private conversation aired way back in 2021 between him and a US-based younger brother
of a friend, recalling that the conversation was initiated by the young man who claiming he wanted to reconciliation between himself, Igboho, and some other people. But with the ongoing lines and asperities against my person, I think it is time for me to come out open and set the record straight. Wá set it straight by any. Though my legal team has done what was required for them. Okay, let's see. Ilé ẹjọ́ ló yẹ kó dá sí, ó yẹ kí àwa tí àwa social media ó yẹ ká dákẹ́ ni, ká jẹ́ kí ilé ẹjọ́ kí wọ́n jọ máa fà á gẹ́gẹ́ bí ààrẹ sọ bí. I need to state clearly that the audio clip generating the square label was a doctored and disjointed content of a private conversation which had way back in 2021 with a US-based younger brother of a friend. Ìyẹn ni wọ́n dot. Ẹ jẹ́ máa tanra yín. Ìyẹn ni wọ́n dot. My conversation was initiated by the young man who claimed he wanted reconciliation between himself, Igboho, and some other people. It was why responding on reason for reconciliation at the time that he mentioned the name of the two people. In the said audio, I said it repeatedly that though it was a very difficult to believe, there is an unconfirmed rumors allegedly linking Igboho to the murder of the late Minister of Justice Ṣùgbọ́n ẹ sọ bẹ́ẹ̀ lóòótọ́ bọ̀ kí wàá làwọn yòókù tẹ sọ pé mọ́dà ni ó gbowó ẹ sọ yẹn náà ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí a máa bá yín kà jáde. Mother of late Justice again, my statement was not done in hard faith and it is purely a private conversation. It is surprising how a private conversation held almost 4 years ago would suddenly turn out in the hand of Igboho to discertain mind in mind. It is obvious that Igboho unlawfully invaded my. Can you imagine? Ẹ máa gbọ́ ó sọ pé àbáyé tó ti mú pé it is obviously that Igboho unlawfully invaded my privacy, broke a private conversation, and inappropriately used the same on a several social media platforms. Recall that before now, precisely in earlier March, the same people had bombarded the media space about my heritage. The same people had claimed I was Tapa Nupe extraction, Iba Gani Adams stated. Speaking further, the Yoruba Generalismo said these same people alleged that he requested 20 billion from the organizer of the Yoruba Security Conference held in Ile-Ife, Osun State on 29 February 2024, adding that they follow up this distorted act by invading and intruding on the privacy, but quickly affirmed that his legal team was presently working on all these. In another breath, they allege that I requested Edison and Tele 20 billion. So they follow up the Edison and Tele. However, on the issue of my brother Tayo Ayinde, let me make it clear here that I repeatedly said that whatever was said was a rumor that couldn't be substantiated or made public. The picture was now becoming clearer that they resorted the audio clip blackmailing after they have failed in their earlier attempt to rubbish my name. This was how
they abuse the Oni of Ife, His Royal Majesty Oba Okunadesiju Oba Royal Majesty Oba Adeyeye Ogunwusi, the late Alaafin of Oyo Oba Lamidi Adeyemi, and other Yoruba Obas that had done well and contributed a lot to the development and the progress of the Yoruba Iba Gani Adams. Ẹ̀wọ̀n tí bàbá yìí tán sọ ọ̀rọ̀ ranu, ọ̀rọ̀ tí ò ní meaning, ọ̀rọ̀ tí ò wà meaningful, ọ̀rọ̀ tí ó pé is just meaningless. A ní kẹ́ bẹ̀bẹ̀ kẹ́ sọ tó yẹ kẹ́ bẹ̀bẹ̀ kí àwọn èèyàn ó sì ní ẹ̀mí ìdáríjìn. Ọ̀tọ̀ ní tẹ́ ń ṣe, ọ̀tọ̀ ní tẹ́ ń sọ. Ní tẹ́ ń sọ yìí kò jọmọ́ tó wà nílẹ̀ yìí. Ẹ ti bú yẹn pin àbí ká bá ń play fídíò yẹn ni, because tó bá jẹ́ pé ibi tí wọ́n bá ti dọ̀tẹ̀ bá wà ní ẹ rí pé wọn ò dọ̀tẹ̀. Ṣé ká bá ń tuntun play àwọn èèyàn ní clip tó pọ̀ tí clip yẹn ò lè sọnù. Àwọn ọ̀rọ̀ tó dẹ̀ sọ wọ́n ti bá ń point it out. The only best way fún ni pé ẹ settle kínní amicably kó mọ̀ délé ẹjọ́. Tó bá ti délé ẹjọ́ ẹ gbàgbé, kódà ibi tí ẹ fẹ́ kó rìn dé yóò rìn yóò jù bẹ́ẹ̀ lọ, torí pé ẹ ti fi ọwọ́ ara yín fàjọgìdì, ẹ sì fi ọwọ́ ara yín ẹ fi kó, torí pé a gbọ́dọ̀ mọ̀ wípé n tá à ń ṣe yìí ìran Yorùbá ò gbọ́dọ̀ parun. Tí àwọn wàhálà tí ẹ bá wá ti torí wípé ẹ fẹ́ gé èèyàn tí tẹ bá torí pé n tẹ́ fẹ́ jíjẹ n tẹ́ fẹ́ dà tẹ́ wá da wàhálà sílẹ̀ tẹ́ jẹ́ kí Yorùbá kí ó rọ́nà lọ látara pé a fẹ́ gba Yorùbá nation, a fẹ́ dá dúró, a fẹ́ wà ní ṣọ̀kan, tó wá di pé àwa ń bára wa jà táwa bẹ̀rẹ̀ sí dojú àkọ́ra wa, ipa tẹ̀yìn náà bá kó ń gbà yẹn ò ní parun. Òun la sọ pé èmi ń fi àsìkò yìí rọ gbogbo ẹni tó ń sọ̀rọ̀ ẹ dákẹ́ ẹ má wulẹ̀ sọ̀rọ̀ pẹ̀ mọ́, ẹ jẹ́ kí ilé ẹjọ́ at least ẹni tí wọ́n sọ pé ó gbé nǹkan ó lóun kọ́ lòun gbé, ó gba ilé ẹjọ́ lọ, ẹni tó parọ́ mọ̀yàn ó nílò tọ́ ló gbé, òun náà sọ pé ó yá ilé ẹjọ́, jẹ́ kí ilé ẹjọ́ kó lọ máa dá tó bá kù. Ẹ jẹ́ ká fi wọ́n sílẹ̀ kí ilé ẹjọ́ tí wọ́n ń lọ yìí kó lọ da. Ilé ẹjọ́ yẹn gẹ́gẹ́ ni yóò wá sọ bí tó kálukú wọn bá ń lọ. Ilé ẹjọ́ ni ó sọ ọ̀nà tí wọ́n fẹ́ gbà, ilé ẹjọ́ ni ó sọ bí tí wọ́n fẹ́ rìn sí, ilé ẹjọ́ ni ó sọ ohun tó wù wọ́n tí wọ́n fẹ́ ṣe fẹ́ni kọ̀ọ̀kan wọn. Ilé ẹjọ́ á dẹ̀ dá bá ṣe kí wọ́n dá. Torí ní kí Sunday Igboho kó dákẹ́ kí wọ́n pè lólè, òun náà ní orúkọ tiẹ̀, òun náà ní àwọn ọmọ tiẹ̀ láti protect image wọn. Ní kí Tayo Ayinde kó náà dákẹ́ kó náà má ṣe nǹkan, òun náà ní orúkọ tiẹ̀, ó ní image tiẹ̀, ó ní àwọn ọmọ ẹ̀, ó ní láti protect image tiẹ̀ náà. Then kí ẹni tó wà in between ìyẹn Gani Adams tó yẹ pé ní tó sọ yìí ó ní fact lọ́wọ́, ó ní ẹ̀rí, kódà ọ̀rọ̀ lè jẹ́ ọ̀rọ̀ 10 years, it doesn't matter. Ọ̀rọ̀ lè jẹ́ ọ̀rọ̀ 10 years, since it is your audio and that you are still alive and it is your first message, definitely they will drag you to court. So kí wọ́n jọ lọ máa fà láàrin yẹn, Ọlọ́run yóò ṣàánú fún wọn. Ká wá wò ó bóyá wọn padà jẹ́rí ọ̀ ilé ẹjọ́ á sọ pé kí wọ́n dá Gani Adams, kí wọ́n dá láre wípé ó pe àwọn kan ní ọ̀daràn, ó pe àwọn kan lólè. Kì í tún ṣe onìkan, ẹ mú gbàgbé wípé lọ́wọ́lọ́wọ́ bá yẹn sọ̀rọ̀ yìí ààrẹ òpìtàn ìyẹn náà ti ń gbé wọn lọ sílé ẹjọ́ lórí Gani nìkan náà, ìyẹn náà ti wà nílé ẹjọ́ báyìí, kéèsì yẹn lọ lẹ́jọ́ again. Kí wá la wá ń bá káàkiri, kí wá òun náà ní ta wá ń bá, kí ni ta ń bá káàkiri nígbà tí o bá ń bá àwọn ọmọ Yorùbá méjì tó ń bá wọn jà tọrọ wá di ilé ẹjọ́, kí ni ta ń bá káàkiri. Gbogbo ẹ̀yin arìnrìn àjò mo bẹ̀ yín nítorí tọlọ́run, ní sìnrìn o, bẹ́ẹ̀ ni ní bọ́wọ́, ní pàdé alágbàkò, ní pàdé alákòóbá, ní pàdé ọ̀daràn, ní pàdé àwọn tí wọ́n pera wọn ní agbófinró amòfin tó jẹ́ wípé irinṣẹ́ èṣù ni wọ́n nínú òfin tí wọ́n ń ṣe. Irinṣẹ́ kí ni o? Irinṣẹ́ èṣù ni wọ́n nínú òfin tí wọ́n ń ṣe. Nígbà tí tí NDLEA tí wọ́n wà ní airport, ẹ sọ pé ẹ mú èèyàn tó ń bọ̀ láti Amẹ́ríkà ó gbé contraband, èèyàn ń bọ̀ láti USA, contraband yẹn wà nínú plane ẹ̀, ó board wọlé, ṣé security Nigeria ló tile tó security àwọn security US ni? Nigeria doesn't have any security, they just have ìtàlẹ̀mọ́ sí terrorist security láti lè invade àwọn èèyàn, láti lè tamper pẹ̀lú human rights àwọn èèyàn. Ó pèrè ní NDLEA, èèyàn gbé drug tó fẹ́ wá gbé fún ọmọ ẹ̀, tó o dẹ̀ rí description, tó o rí doctor description, tó o rí everything báyìí, ó dẹ̀ detain bàbá yẹn láti má lè jẹ́ kó lọ fún ọmọ ẹ̀ lóògùn tó yẹ pé wọn àrógùn yẹn Nàìjíríà. Bàbá yẹn láti doctor ló prescribe ẹ̀ fún wọn, wọ́n láti ra oògùn yìí láti US wá sí Nàìjíríà ni wá fún ọmọ yìí. Ọmọ yìí kí ló ṣe? Ó ṣe àgbákò àwọn terrorist náà ni. Ibẹ̀ ni ọta àbọ̀n ti bá wọ́n wá ń treat ẹ̀ according to the story. Doctor ló wá prescribe oògùn tí wọ́n fẹ́ lò fún wọn, wọ́n ní kí wọ́n bàbá yìí wá ra oògùn yìí wá láti Nàìjíríà, ó rà wá láti US
ó rà wá fún ọmọ ẹ̀ pé kí wọ́n lò according to the doctor prescription. Wọ́n dé airport àwọn NDLEA wọ́n náà mú bàbá yìí o wọ́n ló gbé contraband. Ṣé lóòótọ́ ni tí oògùn tó bá gbé ṣe contraband ni? Tó bá jẹ́ contraband ló bá gbé, kí ló dé tí wọn ò ṣe ní kí bàbá yìí tí wọn ò ṣe gbé lọ sí ilé ẹjọ́? Kí ló dé tí wọ́n ṣe ń demand fún 5 million naira? Ìjọba Nàìjíríà àti ẹ̀yin NDLEA official, NDLEA members àti NDLEA master, ó yẹ kẹ́ ẹ wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí. A fi ojú arákùnrin ọ̀hún a fi léde ẹ̀rí ṣé lóòótọ́ ó ní nǹkan yìí ló ṣẹlẹ̀. Ṣé lóòtítọ́ àti lódodo òun náà ni wípé o arákùnrin yìí lóòótọ́ o ló ṣẹlẹ̀ lóòótọ́ ń tẹ́ni yìí gbé yìí contraband ni. Ẹ bá wa ṣèwádìí, ẹ má jẹ́ kí àwọn ẹni rí ó kú sí póìkà, ẹ má jẹ́ kí àwọn tí ẹ fún ní uniform, àwọn tí ẹ gbé uniform Nigerian force lé lọ́wọ́ ọ̀daràn ni wọ́n fi gbogbo uniform yìí ṣe. Àwọn tẹ́ ẹ fún ní uniform Nigerian force iṣẹ́ ibi ni wọ́n ń lo position wọn, iṣẹ́ ibi ni wọ́n ń lò fún. Ṣé bí position tẹ́ fi wọ́n sí ẹ fẹ́ kí wọ́n lò dáa fún ìran wọn ni pé wọ́n ní I promise that I will serve my country with this uniform. Ohun tí wọ́n ní àwọn á serve orílẹ̀-èdè àwọn dáadáa pẹ̀lú tí wọ́n wọ̀ iná máa ń sọ. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ìdàkejì ẹ̀ ni wọ́n ń lo uniform tó wà lọ́rùn wọn, ìdàkejì ni wọ́n ń lò fún. Ọ̀pọ̀lọpọ̀ wọn iṣẹ́ ẹbí ni wọ́n ń lo uniform ni wọ́n ń lò fún. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò lo uniform yìí fún the right source tí wọ́n fi fún wọn. Tí ẹ bá mú yàn tí ẹ mọ̀ pé kíní yìí ẹni yìí ó dẹ̀ sọ bí tó ń lọ fún ẹ dẹ̀ lọ directly for the investigation. Ẹ lọ wò ṣé lóòótọ́ dókítà ló prescribe ẹ̀ fún, ṣé ibi tó ń gbógun yìí lọ ṣé bẹ́ẹ̀ ló ń gbógun yìí lọ ni. Tí ìṣèwádìí yín ó ń demand fún owó, ìwà arákùnrin ó ń demand fún 5 million, ìyàwó arákùnrin sì ń bí ogun yìí wọ́n gbọ́dọ̀ lò fún ọmọ yìí. Ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tí wọ́n ṣiṣẹ́ ìjọba lónìí ìbànújẹ́ ló máa wá ń padà wá gbẹ̀yìn ayé wọn. Torí bí ìwà arákùnrin bó ṣe fine tó bó ṣe dá tó yìí, ó ń kó ọ̀rọ̀ jọ, ọ̀rọ̀ ó ń pa àwọn kan lẹ́kún, ó fi ń kó ọ̀rọ̀ tiẹ̀ jọ. Nígbà tí wọ́n náà bá kó jọ tán, àwọn kan náà padà wá pa ìwọ náà lẹ́kún láti kó ọ̀rọ̀ tí wọ́n jọ ni. Torí ìwọ́n pa àwọn ènìyàn lẹ́kún láti kó ọ̀rọ̀ tiẹ̀ jọ. Ó wà nínú mọ́tò ẹ̀sìn, ó ń fẹ̀, ó dẹ̀ ń pa àwọn ènìyàn lẹ́kún. Tán bá wá fẹ́ ní 5 million wá sì gbà á. Ìjọba Nàìjíríà ní láti wá nǹkan ṣe o, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nínú gọ́fìmẹ̀ntì lónìí tán wà nínú Nigerian force lónìí, the majority wọn terrorists ni wọ́n. Majority wọn lónìí baba ńlá terrorists ni wọ́n. Ṣùgbọ́n torí uniform tí wọ́n wà àti inú ibi tí wọ́n wà yìí, wọ́n fi àwọn uniform yìí wọ́n fi bojú àwọn èèyàn orí iṣẹ́ ibi tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ pé àwọn èèyàn máa ń sábà tú àṣírí wọn fó nígbà tí wọ́n bá ní conversation pẹ̀lú wọn, olóò máa jẹ́ kí àṣírí wọn tú lọ́pọ̀lọpọ̀. Ẹ jẹ́ ká jọ gbọ́ conversation yìí níbi tí arábìnrin yìí tó ti ń bi arákùnrin tí ojú ẹ̀ wà lójú ẹ̀ rí ojú arákùnrin yìí sí. Gbogbo ẹ̀yin tí ẹ bá mọ̀ ẹ táàgì ẹ táàgì NDLEA, ẹ táàgì àwọn police, ẹ táàgì Nigeria custom, ẹ táàgì gbogbo ẹ̀ tó wáyé kẹ táàgì kí ọ̀rọ̀ yìí kó déwájú àwọn agbófinró, kó déwájú àwọn ìjọba, kó déwájú àwọn tí wọ́n á rí tí wọ́n á dẹ̀ gbé ìgbésẹ̀ gidi lórí ọ̀rọ̀ yìí. I want to beg you. You requested for 5 million, right? Madam, please, now talk. Now let me hear what you're saying. No, you requested for 5 million, and I am begging you that the only money I can raise is 2 million. Oga, what do you want to? Are you going to take the 2 million, please? I'm begging you. No. You don't want to take, and you insisted on taking 5 million. I think we have ended this conversation. Is it not your husband that said that was begging me that I want to talk to you? Your brother has spoiled my mind, madam. There's nothing, even if you talk, I don't even know what I'm doing now. Okay, now, how much last can you help us with? How much last can you help my husband with so that he will get out of that place? I told you 5 million. Is that not what I told you? Yes, you said 5 million, but I said I'm pleading. I can only raise 2 million. I don't have 5 million.
No. Please, no, please. So you will settle for 5 million What do you want me last. to do for you? What I want you to do is that What please, do you want me I'm to do for you? begging you for the sake of my daughter, take 2 million. Madam. No, for the sake of that girl, as you said, and this is the last that I will take. Go and make it 4. And nobody should beg me again. Okay? Oga, please now. I'm telling you, I don't have that money. Please, Oga. I don't have 4 million. I don't have 4 million just because my husband buy drugs from America to come and give his daughter. You forget it now. You forget it. Why you? Madam, don't shed tears because tears is not the solution to this problem. Oga, you know, say this drug you found, there is doctor that prescribe it. Do I call the doctor so that you can hear from him? Madam, excuse me, let me talk to her. You don't tell me that again. You think I don't love my own. Please. It's doctor that prescribe this medicine for us. I want to call the doctor so that you hear from him, Oga. Even if that doctor call me now, can you hear me? Even if you call me now, the doctor that called him to bring the drug into this country, did the doctor give him the license to back it up? Oga, this drug is the doctor that prescribed that they should buy it for the daughter in the hospital, and it's only a singular something. It's not importing any drug. It's not importing any drug, and it's just a drug. It's just a drug. It's just a drug. It's not a importing something volume. It's a contraband. It's a contraband, and I was not there when he ordered the drug. Was I there? You were not there, but we are telling you. You were not there, but I'm telling you. So let me call the doctor so that you hear from him. Is it going to be the solution? The money you are calling is too much. The money is too much, Oga. I can't raise 4 million right now. Thank you very much. Okay. Now, èyí tí wọ́n fẹ́ ṣe rèé, wọ́n ti rí ṣe. Mo wá rọ ẹbí kí wọ́n jẹ́ kí ọ̀rọ̀ yìí kí wọ́n jẹ́ kó rìn dáadáa débi tí ojú ẹni yìí àti àwọn tán wà díẹ̀ tí wọ́n fi wọ́n jófin. Mo sì nígbà pé ìjọba tó ń bẹ lóde ní Nàìjíríà lónìí yóò fọ àwọn ẹni bí àwọn ẹni ìkàyè mọ́. Èèyàn lè ra just single drug báyìí, just single drug lẹ́pẹ̀ ní contraband tí ì ṣe 5 tí ì ṣe 6 tí ì ṣe party tí ì ṣe tí àbà. Ìjọba nídìí gbọ́dọ̀ wọ́n láti sanitize gbogbo àwọn military force yìí. Ẹni bí ni gbogbo àwọn tó kù ńbẹ̀ o. There is nobody among of them tó jẹ́ ẹni rere o. Few wọn ni báwo lèèyàn ṣe máa ra oògùn láti Amẹ́ríkà wálé fọ́mọ ẹ̀ ó pass airport o airport tó jẹ́ kó kọjá o wọ́n sì rí o wọ́n yẹ̀wò ní airport o dẹ̀ sọ pé contraband nínú Nàìjíríà. How do you sure that drug, a single drug, how do you sure that is contraband? Kí ni tó fi wò? Kí ni àwọn contraband list yín? Kí ni àwọn contraband list tó wà under the law pé tí ẹ gbọ́ kí ni yóò ẹ gbọ́dọ̀ gbé o contraband ni o kí làwọn NDLEA wọ́n á dẹ̀ yí birikoto wọ́n á dẹ̀ pa birikoto wọ́n á dẹ̀ kún. Níbo gangan la wá ń bá yàrá já? Níbo gangan là ń lọ lóde Nàìjíríà ló tẹ́ pé olóore wá padà wá ń kú sípò kà. Ẹni tá a ní kó fẹ́ni lójú àwọn wọ̀nyí ata ni wọ́n fi sẹ́nu. Ẹni a ní kó kíni lẹ́yìn wọn ègún ló fi sọ́wọ́. Ẹni àtúnbá tún fọ̀rọ̀ lọ wọn alábòsí àti alábùkù ẹni ló tún jẹ́ ọ̀dàlẹ̀ ni wọ́n tún jẹ́. Àwọn nǹkan wọ̀nyí ló yẹ kí ìjọba yìí ó gbìyànjú àti mójútó báyìí torí pé ewu ń bẹ lóko ló ń gẹ́gẹ́ fún alárẹ̀ gan ti wá dèrú báyìí. Kí ló dé tí àwọn èèyàn ò lè wá sílé freely bó ṣe wù wọ́n àwọn ni wọ́n kí ló dé tí àwọn èèyàn ò lè wá sílé freely bó ṣe wù wọ́n mọ́. Kí ló dé gbogbo àwọn tó wá ń bẹ lájò tí wọ́n ìrìn àjò ń lè bẹ̀rẹ̀ sí ní wá ọgbọ́n àlùmọ̀kọ́ láti gba gbogbo art ẹni wọn tí wọ́n bá pa lókè òkun. Ṣé tó tarakùnrin yìí ṣé tó bá bọ́nu wàhálà yìí ṣé tó bá ṣó yóò gbìyànjú àti wálé ganmọ́gan. Àwọn NDLEA ní the same thing eléyìí tí wọ́n ṣe fún professor kan náà ní bóyá bí last year náà nìyẹn. Ọpẹ́lọpẹ́ àwọn ọmọ Yíbò tó wà lọ́jọ́ta ní Mile 2
ni wọ́n save máa yìí náà again the same NDLEA náà tún lélẹ́yìn náà again àwọn tíjọba ti recruit sínú NDLEA sí àwọn baba ńlá criminal àwọn tó pọ̀ jù nínú wọn baba ńlá very criminal burúkú tí wọ́n rẹ́dì láti jálé agbọ́n fìbò tí wọ́n lẹ́yìn tí wọ́n ò fẹ́ mọ̀ bóyá ọmọ ẹnìkan tí ẹ fẹ́ kú àbọ̀mọ ẹni yìí fẹ́ yè èèyàn sọ pé ọmọ ń wà lọ́spítà oògùn tí doctor prescribe ní ẹ̀dẹ̀ tó yìn sí ti kó tó náà máa mú 5 million naira wá ìyàwó ẹ̀ wá ń bẹ̀ sí 2 million ó dẹ̀ ń fárígá pé ò ní gba 2 million yẹn àyà 5 million yẹn ló fẹ́ lọ gbà kí ló dé kí ni tá a gbé kí ni tá a jù kí ló le tó bẹ́ẹ̀ kí ni tó ṣẹlẹ̀ gan kí ni bá dé ṣe bí gbogbo wa pátápátá lájọ ní Nàìjíríà kì í ṣe fún tèèyàn kan Nàìjíríà yìí ò kì í ṣe fún ni o kì í ṣe fún ti anybody ẹ kàn wà ń bẹ̀ ẹ ní privilege láti jẹ́ security agent láti lè protect wa ni kí wọ́n ní kẹ́ protect ṣé àwọn tó ń bọ̀ láti Amẹ́ríkà ni wọ́n ní kẹ́ bá wọn àbá àwọn tó ń lọ because kò yé mi àwọn tó ń lọ ni wọ́n lè gbé cocaine lọ wọn lè gbé cocaine wá láti Amẹ́ríkà wá sí Nàìjíríà kí náà fẹ́ fi ṣe ta ló fẹ́ rà kí náà fẹ́ tà ń bẹ̀ wọ́n import out ni wọ́n export in àbí wọ́n export out ni wọ́n import in any criminality tó bá ṣẹlẹ̀ wọ́n export ẹ̀ out ni wọ́n kì í import ẹ̀ in ní Nàìjíríà báwo ni single dose ṣe wá máa jẹ́ contraband báwo ni single dose ló máa sì jẹ́ contraband tí kì í ṣe tramadol Ọlọ́run yóò yọ ẹbí yìí o Ọlọ́run yóò yọ wọ́n lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí tí wọ́n pera wọn ní agbófin ìjọba yìí tí wọ́n kó sí yìí torí pé Ọlọ́run ló lè jọ gbogbo àpáta Ọlọ́run yóò sì mọ̀ fi sọ ẹ̀sọ́ ẹnì kankan wa náà àní bọ́wọ́ àní sírìn torí olórí àdúrà bẹ̀ nìyẹn kọ́lọ́ mọ̀ jà bọ́wọ́ ká mọ́ sírìn torí gbogbo àwọn tí wọ́n rìnrìn àjò ọ̀pọ̀lọpọ̀ ló ti bọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ti dẹni àgbégbìn táwọn ẹbí ò mọ ibi tí wọ́n pa sí tó dẹ̀ jẹ́ pé innocent ni tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ tí wọ́n dẹ̀ ti gbẹ̀mí ẹ̀ tí wọ́n ti dẹ̀mí ẹ̀ légbodò tí wọ́n ti pàdánù látàrí property tiẹ̀ gẹ́gẹ́ tó gẹ́gẹ́ ní látàrí tó yẹ pé òun gẹ́gẹ́ ní fúnra ẹ̀ tí wọ́n dẹ̀ ti dẹ̀mí ẹ̀ légbodò tí wọ́n ti ba ayé ẹ̀jẹ̀ dànù láwọn tí wọ́n pera wọn ní agbófinró yìí kì í dẹ̀ ṣe nu NDLEA nìkan ni wàhálà yìí wà ó ń bẹnu police ó ń bẹnu custom ó ń bẹnu immigration ó ń bẹ bẹ́ẹ̀ nínú àwọn government parastatals yìí ó gbé o fà ó fẹ́ fẹ́ 2 million ó tún lè gbà á àwọn àtẹ̀lẹ́ pé tọ́ bribe ti jẹ́ commodity ní Nàìjíríà èèyàn kan wá ń bẹ̀ pẹ̀lú 2 million ó gbé o fà ó wá rìn sí 4 million níbo ni kẹ́ni yẹn ti rí níbo ni kẹ́ni yẹn ti rí 4 million nígbà tá a bá fi 2 million bí ọ̀ tó wá gbà ṣùgbọ́n tí woman fẹ́ achieve ono ti achieve yìí á dẹ̀ fa mo jẹ́rìí ẹ̀ ní tí woman yìí tó fẹ́ mú jáde pé kó o sọ pé o fẹ́ gba owó which is 5 million o dẹ̀ ti sọ o tún wá ní 5 million 4 million o dẹ̀ ti sọ that is point tí woman yìí need o dẹ̀ ti ká ẹ torí yẹn ni pé ọjọ́ gbogbo tó lè ọjọ́ kan tó lóhun dájúdájú o ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe irú nǹkan báyìí ṣùgbọ́n Ọlọ́run sọ pé àsìkò ẹ̀san tó tí ó san lẹ́san ìwà tó wù olóníkẹ́ lè ṣẹlẹ̀ tó bá wá wu àwọn adarí NDLEA náà káwọn náà kí wọ́n fọwọ́ bọ̀ rẹ̀ mọ́lẹ̀ kí wọ́n má gbé sójú táyé káwọn èèyàn ó rí káwọn èèyàn ó má rí iṣẹ́ ibi tárákùnrin iṣẹ́ ibi tó ṣe kí wọ́n pa mọ́lẹ̀ kí wọ́n tọwọ́ bò mọ́lẹ̀ káwa máa wò ó bóyá ọba Elédùmarè tó jọ dá wa ò ní dáa fún wọn káwa máa wò ó bóyá ọba tó jọ ṣẹ̀dé èmi àti wọn bóyá kò ní dáa fún yín bóyá kò ní ṣe ìdájọ́ yẹn fún yín lórí àwọn ọmọ yín ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀wọ̀n àwọn ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ bá jẹ́ àgbẹ̀ fún ìjọba lónìí ló jẹ́ pé ẹ máa lọ wo àtúbọ̀tán yín tí ó padà wá ṣẹlẹ̀ sí yín ní àtúbọ̀tán ohun tí yóò mọ jẹ́ àtúbọ̀tán yín ohun tí yóò mọ jẹ́ àtúbọ̀tán yín ẹ lọ wò ó ọ̀pọ̀lọpọ̀ yín ni àtúbọ̀tán yín ò dáa o ọ̀pọ̀lọpọ̀ yín ò ní àtúbọ̀tán yín ló mẹ́hẹ ọ̀pọ̀lọpọ̀ yín ò ní àtúbọ̀tán yín ló ti doríkọ ọ̀pọ̀lọpọ̀ yín ni àtúbọ̀tán yín ò nítumọ̀ torí pé iṣẹ́ tẹ́ fi àtúbọ̀tán ọ̀hún ṣe iṣẹ́ tó dáa ìwà tẹ́ fi àtúbọ̀tán tẹ́ fi wù kì í ṣe ìwà tó dáa ohun tẹ́ fi àtúbọ̀tán yín ṣe kì í ṣe ohun tó dáa pàápàá ó sì ń jẹ́ kí àtúbọ̀tán yín ó sì ń jẹ́ kó jẹ́ pé ó wọ́ ó dojúrú pápátá àfi kí Ọlọ́run Elédùmarè kó ṣàánú fún wa ẹ jẹ́ ká dé ìpolówó ọjà wa ná ká tó bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú lórí ètò wa.
àtàndá gbogbo àwa Yorùbá Nation Youth website lábẹ́ àkóso olórí ọ̀dọ́ fún gbogbo ọmọ Yorùbá káfàtà Prophet Ayọ̀délé Ológunlolúwa àti Comrade Omeyo Homeland Youth Leader Comrade Omoboriowo Assistant Diaspora Youth Leader Comrade Yagboyaju Assistant Homeland Youth Leader fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo lókọ̀lókọ̀ ọ̀tọ̀kùlú ọmọ Yorùbá pátápátá tó wá síbi ìfilọ́lẹ̀ àtẹ Yorùbá Nation Youth website ẹ ṣé àdúpẹ́ gbogbo ẹ̀yin bàbá pátápátá ẹ ṣé àdúpẹ́ ẹ̀yin màmá pátápátá ẹ ṣé àdúpẹ́ ẹ̀gbọ́n ọ̀rẹ́ àti àbúrò gbogbo ẹ ṣé àdúpẹ́ ó wáyá wà yìí o láti jàǹfààní ọ̀kan ọ̀jọ̀kan àwọn àlàkalẹ̀ ètò amáyédẹrùn gbogbo gẹ́gẹ́ bá a ti ṣe jẹ́jẹ́ síwájú bí ètò ìkọ́ṣẹ́ ọ̀fẹ́ ìrànwọ́ fáwọn ọmọléèwé tó kù díẹ̀ fún láwùjọ àkànṣe ètò ìrànwọ́ fún àwọn oníṣẹ́ ọwọ́ àtòníṣòwò gbogbo ètò fanilọ́wọ́sókè fún àwọn tálẹ̀ǹtì wa gbogbo àgbékalẹ̀ ètò ìrànwọ́ fáwọn àgbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣé ẹ fẹ́ gbọ́ abala mẹ́ta àrà ọ̀tọ̀ ní ìpele àkọ́kọ́ tí yóò wáyé nínú oṣù kẹrin pín sí. abala àkọ́kọ́ wà fún àwọn tó fẹ́ ṣiṣẹ́ àgbẹ̀ ọ̀gbìn àti ohun ọ̀sìn gbogbo níbi tá a ti máa ṣèdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ nípa tí ọ̀gbìn tí wọ́n bá ti fẹ́ sí. bákan náà ni a ti fún wọn ní ilẹ̀ àti owó péréte láti bẹ̀rẹ̀ iṣẹ́ àgbẹ̀ tí wọ́n kọ́ lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ wọn. abala ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ ló wà fún àwọn tó fẹ́ nímọ̀ nípa drone níbi tí wọ́n ti máa jàǹfààní ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ nípa bá a ṣe ń ṣe àti bá a ṣe ń lo drone tá a sì ti máa fún wọn ní drone kọ̀ọ̀kan lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ yìí. abala ẹlẹ́ẹ̀kẹta ló wà fún àwọn tó fẹ́ ṣe ICT ìmọ̀ nípa kọ̀ǹpútà táwọn náà máa jàǹfààní ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ tá a sì ti máa fún wọn ní kọ̀ǹpútà kọ̀ọ̀kan nílọ́gán tí ìdánilẹ́kọ̀ọ́ yìí bá parí. gbogbo ẹ̀ àti iṣẹ́ kíkọ́ àti ètò ìrànwọ́ tá a fẹ́ ṣe fún gbogbo wa ọ̀fẹ́ ló bá dé. ohun tẹ́ ẹ nílò ní kẹ́ lọ forúkọ sílẹ̀ tó bá di ọjọ́ 13 oṣù kẹrin gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tòótọ́ èyí lórí wẹ́bsáìtì wa www.yorubanationyouth.org. bákan náà láti ní ká sọ fún yín wípé ká má gbàgbé wípé a nílò aṣojú gbogbo orílẹ̀-èdè àgbáyé lẹ́ni tó bá jẹ́ olóòótọ́ tó sì ti lè fara fọkàn sí orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí tẹ́yìn pàápàá bá ní nǹkan àbí kejì tẹ́fẹ́ fi ran ètò yìí lọ́wọ́ bíi ọ́fíìsì tá a lè mọ́ lò ọkọ̀ fún mobility àwọn èèyàn wa gbogbo ilẹ̀ táwọn èèyàn wa lè mọ́ fi dáko nílé owó tàbí omi ìtẹ́ bá ní láti fi ràn wá lọ́wọ́ ẹ lè pè tàbí kẹ́ WhatsApp Prophet Ayọ̀délé Ológunlolúwa lórí +1 803 846 1116 Comrade Omeyo lórí +234 703 717 3355. bákan náà ni ẹ lè pe Comrade Omoboriowo lórí +971 503 430 842. ẹ sì ti lè pe Comrade Yagboyaju lórí +971 525 261 442. ẹ má gbàgbé wípé àlàkalẹ̀ ètò yìí wà fún ojúlówó ọmọ Yorùbá nìkan ṣoṣo. olùkéde Prophet Ayọ̀délé Ológunlolúwa Yorùbá Diaspora Youth Leader lórúkọ ọ̀dọ́ Yorùbá pátápátá. ẹ ṣe púpọ̀ yẹn wa ṣe rí ètò yìí tá à ń ṣe yìí a fẹ́ kẹ́ gbìyànjú láti rí wípé ẹ jẹ́ kí a dá sí ẹ jẹ́ kí a ṣe Olódùmarè yóò ràn wá lọ́wọ́ èèyàn wa ẹ lọ forúkọ sílẹ̀ torí pé tí ẹ bá forúkọ sílẹ̀ òun náà ni ètò tí yóò ràn wá lọ́wọ́ tí a fi lè jẹ́ pé àwọn èèyàn wa drum tí a fẹ́ kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe ń ṣe yìí a lè fún yín ní àwọn drum yìí nígbà tí ẹ bá ti parí iṣẹ́ tí ẹ bá ti yanjú tí ó yẹ kẹ́ yanjú tán a sì gbà pé tí ẹ bá ṣe tí ó jọ ran gbogbo wa lọ́wọ́ nìyẹn ohun tí yóò sì wúlò fún wa nìyẹn. ẹ jẹ́ ẹ rí nǹkan bẹ nílẹ̀ Yorùbá nǹkan bẹ nílẹ̀ Yorùbá nǹkan bẹ nílẹ̀ Yorùbá nǹkan bẹ nílẹ̀ Yorùbá àyàfi kí Olódùmarè kó ṣàánú fún wa ni. tí a bá ń sọ wípé ká ṣọ́ra ṣe tá a bá ní ká ṣọ́ra ṣe tí a bá ní ká ṣọ́ra ṣe ẹ jẹ́ á ṣọ́ra ṣe ẹ kí ni mo sọ o ẹ jẹ́ ká ṣọ́ra ṣe ẹ jẹ́ ká ṣọ́ra torí pé kò sí ẹnikẹ́ni tó jẹ́ olóòótọ́ mọ́ kò sí ẹnikẹ́ni tó jẹ́ olóòótọ́ kò sí ẹnikẹ́ni tó jẹ́ olóòótọ́ àwọn tí wọ́n pera wọn ní pásítọ̀ gan para wọn àwọn tí wọ́n pera wọn ní pásítọ̀ àwọn ṣe kí ni o àwọn gan para wọn then ẹ wàá máa sọ wípé èṣù ṣé èṣù ni nígbà tí pásítọ̀ tó pa pásítọ̀ ẹgbẹ́ pásítọ̀ ni o ó dẹ̀ tún pa pásítọ̀ ẹgbẹ́ ṣe rí ilé ayé yìí àfi k'Olódùmarè
àfi kó lódùmarè kó dákun kó ṣàánú fún wa ni, kó dákun kó ṣàánú fún wa ni. Àwọn pásítọ̀ yìí wọ́n para wọn. Ẹ gbọ́ bí àwọn pásítọ̀ bí wọ́n ṣe ń pín ẹran èèyàn wípé àwọn ò rí ẹsẹ̀, wọ́n ò rí ọkàn pásítọ̀ ẹgbẹ́ ni wọ́n ò rí mọ́ wájú ṣọ́ọ̀ṣì, apá ẹ̀ wọ́n ò rí mọ́ inú ṣọ́ọ̀ṣì, gbogbo ara èèyàn tó kù wọ́n á lọ rí mọ́ orí ọ̀tà. Ẹ rí wípé nǹkan ń bẹ, ẹ rí wípé wàhálà wà o. Ṣùgbọ́n kí ló wá ṣẹlẹ̀? Pásítọ̀ yìí àṣírí ẹ̀ padà tú, àṣírí wọn ó tú. Mo fẹ́ kí gbogbo wa, mo fẹ́ ká jọ farabalẹ̀ kó jẹ́ pé àjọ wò ó, torí pé tí a bá jọ gbọ́ ká gbọ́ bó ṣe kú, bí kú ṣe kú, bí ọ̀bẹ ṣe bú, àwọn kíní ò ní yé wa. Àwọn pásítọ̀ yìí wọ́n ń dán mẹ́wàá wò, àwọn pásítọ̀ yìí wọ́n ń dán wàhálà wò nílẹ̀ Yorùbá. Ẹ wò ó, kí èèyàn kó sì pa pásítọ̀ ẹgbẹ́, kó pa torí pé ó fẹ́ lówó, kó pa pásítọ̀ ẹgbẹ́ torí pé ó fẹ́ náwó, kí èèyàn kó pa pásítọ̀ ẹgbẹ́ torí pé ó fẹ́ lọ. Ẹ jẹ́ kí èmi àti yín, ẹ jẹ́ ká jọ gbọ́ fídíò yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ń lọ bá pásítọ̀, ẹ̀yin tí chọ́ọ̀chì yín tó pọ̀ lónìí, tẹ́ ẹ níjọ, kí ni tẹ́ ẹ rì mọ́lẹ̀ nínú chọ́ọ̀chì yín? Kí ni tẹ́ ẹ dọwọ́ bò mọ́lẹ̀ nínú chọ́ọ̀chì yín? Kí ni tẹ́ ẹ dọwọ́ bò? Bíbélì ní ẹnikẹ́ni tó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó sì kọ̀ sílẹ̀, òun yóò dáríjìn. Ṣé ẹni tẹ́ ti pa ńkọ́? Ẹ̀mí tẹ́ gbà ńkọ́? Ṣé lóòótọ́ ẹsẹ̀ tẹ́ lọ ṣe sọ́nà lẹ́fín sìn? Ẹ lọ so oògùn láti pé kí ìjọ yín kó kún. Wá gbé nígbà ẹ̀yin wa, ẹ jẹ́ ká jọ lọ gbọ́ ná, kó mọ̀ jẹ́ pé èmi nìkan ni màá máa gbọ́, kó mọ̀ jẹ́ pé èmi nìkan ni màá fetí ara mi gbọ́. Pásítọ̀ tó ń wàásù fún yàn tí ò wàásù fúnra lára ẹ̀ tó fi ń dẹ̀mí èèyàn légbodò, pásítọ̀ tó ń wàásù tí ò lè wàásù tó fi ń pa ẹ̀mí ẹlẹ́mìí, pásítọ̀ tó ń wàásù tí ò lè wàásù fún rẹ̀ tí ẹ̀mí ọ̀rẹ́ ẹ̀ fi ń bọ́ lọ́wọ́ ẹ̀ tó tún wá ń padà wá fẹ́yàwó ọ̀rẹ́ ẹ̀ rí pé burú. Nǹkan bẹ́ẹ̀, kódà ilé náà pè ní nǹkan bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí èmi àti yín ẹ jájọ lọ gbọ́, kó má jẹ́ pé tí èmi nìkan òun náà ni ó gbọ́. Pastor Matthew Kayode. Kí ni orúkọ ìjọ yín? Orúkọ ìjọ mi ni the Best Living Spiritual Church of God. Nílùú wo? Ní ìlú Ìṣẹ̀yìn. A gbọ́ pé ọ̀rẹ́ yín tí wọ́n ń wá láti bí ọdún 7-8 sẹ́yìn, wọ́n padà rí wọn. A fẹ́ kẹ́ ẹ sọ nǹkan tẹ́ ẹ mọ̀ nípa ọ̀rẹ́ yín, ikú ọ̀rẹ́ yín àti bí wọ́n ṣe rí wọn. Lóòótọ́ èmi pẹ̀lú Pastor Adémọ́lá ọ̀rẹ́ ni wá láti kékeré. A jọ lọ sí ilé ìwé ni, a jọ dá ìjọ yìí sílẹ̀ ni. Ṣùgbọ́n nígbà tí a gbìyànjú kíjọ yìí gbòòrò, tá a rí ọ̀nà tá à ń tẹ̀síwájú pẹ̀lú ìjọ wa yìí, ní ọjọ́ kan ní Níkẹ́ ló ṣàdédé wá bá wa tó ṣàlàyé fún wa pé bàbá kan wà nílùú Ṣakí tí a lè lọ sí ọ̀dọ̀ rẹ̀ tó lè ṣe àṣírí fún wa bí ìjọ yóò sì gbòòrò. Nígbà tí yóò ṣàlàyé fún wa yìí, a jọ gbìyànjú wa rò láàrin ara wa, a sì pinnu láti lọ sí ìlú Ṣakí láti lọ ṣe àṣírí. Ṣùgbọ́n nígbà tí a dé ìlú Ṣakí tí bàbá yìí yẹ àsìkí àwa mẹ́tẹ̀ẹ̀ta wò, bàbá yìí pinnu àwa mẹ́ta tí a wá àwa méjì, ìkan ni kádàrá wa rọ̀ mọ́ nǹkan tí a wá ṣe yìí. Ìkan gbà tí a dé, bàbá yìí béèrè pé kí ni a bá wá, àṣàlàyé nǹkan tí a bá wá fún wọn. Ṣùgbọ́n bàbá yìí rí pé àwa méjì ni kádàrá wa ló bá nǹkan tí a fẹ́ ṣe yìí mu. Bàbá yìí wá pa àwa méjì tí kádàrá wa bá nǹkan tí a wá ṣe yìí, ìyẹn èmi àti Níkẹ́. Ó pè wá sẹ́yìn pé Níkẹ́, pé Pastor Adémọ́lá tó jẹ́ ẹnìkẹta wa yìí o, òun ni á lò tí ìjọ wa tó fi gbòòrò síwájú. Mo wá yarí fún bàbá yìí pé bàbá, báwo la ti fẹ́ lo ẹ̀dá alààyè wa láti ẹ̀dá alààyè bí àwa náà láti jẹ́ kí ìjọ wa lè lọ síwájú. Ṣùgbọ́n bàbá yìí fárígá pé àtìkẹsẹ̀ bómi a lè yọsẹ̀ mọ́ ń bẹ̀. So ìdí nìyẹn tí a fi ṣe ètò tí a fẹ́ ṣe ń bẹ̀. Ìgbà tó wá di tó ṣe díẹ̀, bàbá yìí rán àwọn èèyàn kan lóúnjẹ kan lọ bá oúnjẹ wá.
ṣùgbọ́n wọ́n àti ọ̀rọ̀ oúnjẹ fún wa tán nígbà tí a jẹun tán pásítọ̀ Adémọ́lá tó jọ́rọ̀ ẹ̀mí ó sùn lọ bàbá yìí sì fún un lọ́rùn pa. nígbà tó fẹ́ fún un lọ́rùn pa yẹn ẹ̀yin náà wà ń bẹ̀ àbẹ́ ìsìn bẹ́ẹ̀. a wà ń bẹ̀ nígbà tí wọ́n fún un lọ́rùn pa. ipa wo lẹ̀yin kó ṣé ẹ̀yin lẹ dì wọ́n lẹ́sẹ̀ mú ni àbí ẹ kàn ń wò wọ́n bọ́ ṣe fún wọn lọ́rùn pa. àwa ò kópa ọkànnù rẹ̀ ṣùgbọ́n ẹ mọ̀ pé èṣù lágbára kò ní bàlà ẹ̀rí ọkàn ṣèmi náà nígbà tí wọ́n fún un lọ́rùn pa ṣùgbọ́n kò sí nǹkan tí mo lè ṣe sí mọ́. nígbà tó wọ́n pa wọ́n tán yẹn kí lẹ ṣe sí báwo lẹ ṣe ṣe òkú wọn. bí a ṣe ṣe òkú bàbá yìí ti ṣàlàyé fún wa pé a lo àwọn ẹ̀yà ara wọn kọ̀ọ̀kan sí inú ìjọ yìí níjọ yóò fi gbòòrò sókè ẹsẹ̀ wọn sọ pé a máa gé ẹsẹ̀ rẹ̀ tá a bá gé ẹsẹ̀ rẹ̀ méjì á rí mọ́ bí pílà tó wà níwájú ìta chọ́ọ̀chì níbi àbáwọlé church bẹ́ẹ̀ ni so ẹ̀yìn ọkàn rẹ̀ á rìn mọ́ ẹnu ọ̀nà àbáwọlé inú church ibi táwọn èèyàn ń gbà wọlé gangan táwọn èèyàn ń gbà kọjá bẹ́ẹ̀ ni so ẹ̀yìn apá rẹ̀ méjèèjì á rìn mọ́ bí àwọn pílà tó wà lẹ́yìn church ṣùgbọ́n gbogbo yòókù tó kù pàtẹ gbúndúrúkú yòókù tó kù a máa rí mọ́ orí ọ̀tà gangan tó bá ti ṣe ètò yẹn nìyẹn sá. báwo làṣírí ìṣèwátú. àti ọ̀dọ̀ ìyàwó mi ní kẹ́lá ṣe ti tú jáde. ìyàwó yín bọ́ a gbọ́ wípé Adéníkẹ́ yìí ìyàwó ọ̀rẹ́ yín pásítọ̀ Adémọ́lá ní tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni lóòótọ́ ni àfẹ́sọ́nà ọ̀rẹ́ mi pásítọ̀ Adémọ́lá ní tẹ́lẹ̀. kí ló dé tó wá jẹ́ pé àwọn lẹ fẹ́. nǹkan tó ṣẹlẹ̀ ni pé torí àṣírí tó ti wà láàrin wa yìí mo wò pé tí a bá fẹ́ra wa àṣírí ò lè tú síta sọ́dọ̀ ẹnì kankan. ẹ tó ọmọ ọdún mélòó báyìí. 45 years. 45 years. bẹ́ẹ̀ni. ẹ̀ka àjọ yín ti wá tó bíi mélòó. ó ti tó bíi mẹ́ta. ọmọ mélòó lẹ ti bí. ọmọ méjì. ọmọ méjì. bó làwọn ọmọ yín wà báyìí. ọmọ yìí tó jẹ́ àkọ́bí mi òun wà ní abroad kò sí Nàìjíríà mọ́ ìkejì sì wà pẹ̀lú wa níbí báyìí. nígbà tí àṣírí ti wá tú yìí tí gbogbo èèyàn ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ kí ni nǹkan tí ẹ fẹ́ kí Ọlọ́run ṣe fún yín. mo ti sọ fún Ọlọ́run níbi tí mo wà yìí gẹ́gẹ́ bí Bíbélì ti sọ pé ẹnikẹ́ni tí ó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó sì kọ̀ ọ́ sílẹ̀ òun ni Ọlọ́run yóò sì dáríjì. so mo ti bọ́ Ọlọ́run sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ kó dárí gbogbo ẹ̀ṣẹ̀ méjì mi mo sì mọ̀ pé tọ́lọ́run bá yọ mí nínú ibi tí mo wà yìí Ọlọ́run dárí gbogbo ẹ̀ṣẹ̀ méjì mi. pẹ̀lú nǹkan tẹ́ ẹ ṣe yìí nígbà tí ẹ̀yin gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run pásítọ̀ tẹ́ ẹ̀ ń jíṣẹ́ fáwọn èèyàn ṣé tẹ́ ẹ bá ń wàásù fún àwọn èèyàn kí ló dé tẹ́ ẹ wàásù fún ara yín náà. gẹ́gẹ́ bí mo sọ sílẹ̀ ní àkọ́kọ́ pé èṣù lágbára kò ní gbàlà Ọlọ́run sá dárí ẹ̀ṣẹ̀ méjì mi. ẹ pẹ̀lẹ́. ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí wọ́n wà máa yí mọ́ èṣù kì í ṣe ẹni bí ẹ fi èṣù lọ́rùn sílẹ̀ èṣù kì í ṣe ẹni bí èṣù kì í ṣe ìkà ẹ yé parọ́ mẹ́sù mọ́ ẹ̀yin tẹ́ ẹ bá ti ṣe bí tẹ́ ẹ ti ṣe kà yìí ẹ mọ̀ọ́mọ̀ ṣe bí wílílì ńlẹ̀ ṣe bí ẹ ṣe bí yìí purposely lẹ ṣe bí èṣù kọ́ ló ní kẹ́ lọ ṣe bí o torí pé èṣù kì í ṣe bí èṣù ẹni rẹ ni ẹ yé parọ́ mọ́ èṣù lẹ Yorùbá mọ́ àṣetán ni kẹ́ ẹ sọ odidi pásítọ̀ ó sì ní ìjọ ẹ ti pọ̀ àwọn mẹ́wàá l'Amẹ́ríkà ó sì pa ọ̀rẹ́ ẹ àǹdẹ ìyàwó tó wá padà wá fẹ́ tó tún wá ìyàwó ọ̀rẹ́ ẹ tó padà fẹ́ olóṣù padà tún wá tú àṣírí ẹ̀ fún wọn pé obìnrin ṣé o ti rí obìnrin agbára tó ń bẹ lọ́wọ́ àwọn obìnrin agbára tí Ọlọ́run fún obìnrin agbára tó ń bẹ lọ́wọ́ wọn ò ní wọ́n fi hàn ọ́n pásítọ̀ ló pe rẹ̀ ṣùgbọ́n obìnrin ni ó lè jẹ́ nǹkan kékeré kan báyìí ó ní tí ó dá wà lálẹ́ láàrin wọn for 7 years tí wọ́n tó ti pa ọ̀rẹ́ àṣẹ̀ṣẹ̀ wá tún sìn á jẹ́ pé ọ̀rẹ́ yẹn gorí ẹ̀ gan ti sùn jù mọ̀ká ní pé tó náà ní lérò náà ni because kí ló dé tẹ́ lọ síbi kan tẹ́ wá pa ọ̀rẹ́ ẹ̀ dípò ibò gbọ́ náà ń gbọ́ ni àbáyé ní ẹ ti tẹsẹ̀ kan bọ́dọ̀ lè jáde mọ́ ṣé bó bílífù náà Ọlọ́run tó ń sìn ni ó ṣe kọ́ Ọlọ́run kó jà fún ẹ tó ṣe lọ pa ọ̀rẹ́ ẹ̀ jayé àní bọ́wọ́ o àní sírìn o ọwọ́ ọ̀tá ò ní tẹ̀ wá o àní sírìn ibi tí ẹlẹ́dàá wa ò fẹ́ ká dé àní débẹ̀ o àní jẹni tí wọ́n ń wá o
láṣẹ Olódùmarè o. Ibi yìí ó náà ni a ó fi àdàgbé tuntun ní la ó fi rọ̀ sí. Ó ní aṣọ ọlọ́bẹ̀ ṣe ẹni tẹ́ bá wa jẹ́ náà ẹ kú àìbínú títí di ìgbà míì tí màá ti tátù máa pàdé láti tó wà mí gbàgbé Ọmọboriowo náà ni èmi ń jẹ́. Ayé kò tọ́ ayé sì kò tọ́ lóòótọ́ àmọ́ ọ̀run fèké títí gbà mí táwọn pàdé ó dìgbà kí èmi àti yín kájọ fèrè pàdé. Pay attention, life is very dangerous, don't fall into a victim. Ó dìgbà.